Ìwọ igi mo kúkú jẹ́rìí rẹ̀ náà èsì mo mú dọ̀dọ̀ rẹ kí mo pé kó bá mi ṣe yòókù kó bá mi ṣe àmọ́ ṣé orí gbìn mo mú dání mo fẹ́ fi ṣọ́ ẹwà o torí ibi tí mò ń lọ kò fẹ́ mú ìgbìn ìdébẹ̀ bá mi ṣọ́ o kò gbọ́dọ̀ máa bá kí n bá dé o ṣe o bá mi ṣọ́ o. Ṣọ́ọ̀bù náà pé mo pẹ́. Má bínú o. O ṣé. Ìwọ igi ó dẹ̀ ṣe ń tó yìí mi lígbìn ìjẹ́ pé ó jẹ́ mi lógún ó ní pàtàkì sí ayé mi ààrẹ kàn fi ẹjọ́ ìyàwó ìdìwọ́ igi kó kò lè gbẹ̀dí yẹ ó wá pàrokò kí n máa ṣe àbí ó dà ẹni bá ní kí lèèyàn máa ṣe òun èèyàn máa ṣe wọ̀n mo wá ń sọ fún wọ́gì látẹ̀ni ìlọ báyìí ó tún rúwé mọ́ tí ó máa gbẹ pátápátá èmi rè wí bá ẹ ìmọ̀ wílé ní aṣáṣẹ́ ó pátá gbẹ pátá ó máa gbẹ pátápátá láyé mi ìgbín mi ẹ burú. Bẹ́ẹ̀ bá yálẹ̀ ẹ mọ́ yájú oko mo ní bẹ́ẹ̀ yálẹ̀ ẹ mọ́ yájú oko bẹ́ẹ̀ bá dènà ẹ mọ́ mọ̀ jó pápá o torí bẹ́ẹ̀ jó pápá ìgbẹ́ ó mọ̀ mọ́ rún mo ní bẹ́ẹ̀ dènà ẹ mọ́ mọ̀ jó pápá o torí bẹ́ẹ̀ jó pápá ìgbẹ́ ó mọ̀ mọ́ rún bẹ́ẹ̀ dàgbọ́n ẹ mọ́ta mi o. Bẹ́ẹ̀ dodo ẹ má mọ̀ gbé mi lọ mo ní bẹ́ẹ̀ dàgbọ́n ẹ má mọ̀ ta mí o bẹ́ẹ̀ dodo ẹ má mọ̀ gbé mi lọ torí àìfọmọ rẹ̀ bọ́rẹ̀ o mo ní àìfọmọ rẹ̀ bọ́rẹ̀ o èyí mo mọ̀ dẹ́yìn jù àánú ojú ìmọ̀ ìjẹ́ kan tọwọ́ bójú sẹ́ o àánú ojú o ìmọ̀ ìjẹ́ kan tọwọ́ bójú ọmọdé ijú o ẹ̀fọ́ omi wọ̀ ọmọdé ijú o ọmọdé ijú yìí o àánú ojú kí màmá ìjẹ́ kan tọwọ́ bójú àánú ojú kí màmá ìjẹ́ kan tọwọ́ bójú àrí o. Fọmọ wa yóò ṣe mo ní èrè là ń fọmọ wa yóò
ṣẹ̀ṣẹ̀ ní kẹ́ ẹ mọ yọ̀mọ́ mi o. Mo ní ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé yọ̀ mẹ́yẹ o. Hold on. Gently, just leave her, eh? If you want it. Madam, if you want to Sorry. Sorry. Calm down. Oh yeah, gently. Sorry. Gently. Sorry, eh? They will say, brother, get in the gila, let's say. Sorry. It's a juvenile. Sorry. No. Sorry. Sorry. Oh yeah. Hold on. Okay, calm down. Oh yeah. Gently. Sorry, eh? Sorry, Sorry, dear. Gently. Emma rush, okay? Sorry. Open and close here, Sorry. Gently. Sorry. Easy, eh? Easy. Gently. You're a magazine. Sorry. Sorry. Big lesson. Sorry. Uncle Emma lo jare. Sorry. Yóò rọrùn lágbára Ọlọ́run. Wẹ́rẹ́ la gbọ́. Ẹ pẹ̀lẹ́. Sorry. Díẹ̀ náà ló kù. Sorry. Bí ṣe é ṣèyàn. Sorry. Ẹ pẹ̀lẹ́. Padà ń sí jàre. Mo ní kí dúró tì mí lọ́kọ̀ ẹ̀ náà. Lọ́ní ẹjọ́ tó ṣẹ́ bá wọn wọlé bọ́ọ̀lù ìbò ni. Àbẹ́yìn lẹ́gbẹ̀bí fún un. Ẹ má jù àti bẹ́ẹ̀ dé. Ọkọ ẹ̀ calm down. Wọ́n yẹra máa lọ. Ẹ kú jókòó. Bóòlù ẹ kúṣẹ́. Bá mi gbé. Wọ́n ìwọ fún mi fáìlì woman yẹn. Yes ma. Ṣé mo orúkọ tó wà lórí ẹ̀? Ẹ dákun kí ló kọ tí ń bẹ lórí fáìlì. Mr. Arówólò, yes. All right, get ẹ̀ kó mú bá mi. Yes ma. Ẹ bá ń wá fáìlì àwọn Arówólò. Yes ma. Ẹ pẹ̀lẹ́. Yóò rọrùn. Ẹ pẹ̀lẹ́. Everything is ready? Bẹ́ẹ̀ni, ká bẹ̀rẹ̀ sẹ́lẹ̀. Oh, okay, good. Mo ti fọwọ́ kàn mí o. Ẹ wo, nọ́ọ̀sì Dara ní kẹ́ bá mi wá o. Wọ́n ní mo fẹ́ kó wá gbẹ̀bí mi. Mo fẹ́ ní good experience pẹ̀lú nọ́ọ̀sì Dara. Madam, ẹ má worry. Ṣé rí Dara tẹ dárúkọ yẹn? Kò sí duty lẹ́nu. Èmi ni ọ̀fẹ́. Èmi làgbà nurse ní hospital yìí. Mo dẹ̀ ti wo fáwọn yín, mo ti follow up gbogbo antenatal yín. Ẹ má worry, ẹ má wà okay, ṣé gbọ́? Ẹ wò ó sẹ́rí tí wọ́n fi sọ tí wọn ò parọ́ bá ṣe wà yìí àwọn ní sílé gbogbo wa pátápátá nù bí àgbà nọ́ọ̀sì ni wọ́n ti gba ìmọ̀ye àwọ́ọ̀dù wọ́n ti gba àwọ́ọ̀dù jìnnà tí wọ́n bá ìgbẹ̀bí fún yín bí ìgbà tó lọ́n gbẹ̀bí ni wọ́rọ́lì ní ọ̀bọ̀lẹ̀. Mi ò fẹ́ o rárá mi ò fẹ́ ìròyìn nọ́ọ̀sì Dara tí mo gbọ́ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. Ngongo ló jẹ́ kí wọ́n ṣe antenatal hospital yìí. Wọ́n náà ló dáa jù nínú gbogbo àwọn àgbẹ̀bí tó wà hospital yìí. Madam, ó dá mi lójú pé inú ilẹ̀ lóyún sókè ìṣètì o. Àní Dara ní ọ̀fù kò sí lé. Madam, tí bàbá yín pe dókítà wá kọ́. Ẹ wo, ẹ
ẹjọ́ yìí ti pọ̀ jù. Ẹ̀wọ̀n tí ń bá rí nọ́ọ̀sì Dara mi ò ní pín o. Ìdá fọ́kọ mi tó gbé mi wọ́n bí sí mi. Ṣó le tó yẹn ni? Ojú bẹ́ẹ̀ lọ. Ojú bẹ́ẹ̀ lọ. Mi ò ní gbé o. Ẹ má lọ gbé yàn lọ́rùn o. Gbẹgbẹ kò tiẹ̀ ní tó yẹn. Tàfíkẹ́ ẹ má. Orí ló fi rán wa. Dr. Bosun. Mo notice pé vitals máa head stable. But nǹkan tí mo kàn máa sọ ni pé ẹ watch it closely. Ṣé o understand? Ló máa fún wa ṣiṣọ́. No problem. Doctors, ẹ jọ̀ọ́, olóyún kan wà ní labour room right now. Ó need urgent attention. Staff Agbaji, kò yẹ kí ìyẹn tún jẹ́ṣẹ́ tiwa náà. Iṣẹ́ tí yín nìyẹn náà. Ẹ lọ attend sí. Ẹ sà, mo mọṣẹ́ mi, but the problem is on demand fún staff Dara. Bẹ́ẹ̀ni. On demand fún staff Dara. Bẹ́ẹ̀ni, àṣírí nìyẹn. Kódà ó sọ ní tóun bá rí staff Dara òun ò ní gbin débi tóun máa bí ọmọ nù. Who does that? Lójú ìbí ló sọ pé òun àfi téèyàn kan bá attention. No, eléyìí lágbára o. Ó ní. Dara ò sí duty náà. Ìyẹn ni wípé on demand fún Dara láti wá ṣe kí ni. Exactly. Kò sí duty àbí kí la fẹ́ ṣe sí. Kódà ó sọ ní tóun bá rí staff Dara òun ò ní gbin débi tóun máa bí ọmọ nù. So in fact ó tún threatening pé tábà ti fẹ́ ló kó èèyàn lọ́rùn ká tètè bóun wá staff Dara. Imagine. Ẹ bá wa pe Dara ni sà. Ẹ bá wa pe Dara ẹ jọ̀ọ́. Dr. Bosun, ìwọ ló máa pe Dara o torí pé ìwọ lọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀. Èmi ò lè pé mo lè jẹ́ kọ́mọ kékeré kan wá máa bu ẹnu sí mi lára. Ó mọ̀ pé ọmọ yẹn bàjẹ́ gan-an kó mọ ọ̀rọ̀ sọ. Please just do that. Bóyá kẹ́ máa bá wa pè ká máa lọ calm woman yẹn. Ọ̀dọ̀ ó ti ní ká má fọwọ́ kàn òun, but then àyè máa calm ẹ̀ kẹ́ bá wa fi pe Dara kó lè tètè wá attend sí ẹ jọ̀ọ́. Ẹ má wọlé, ẹ má pè. All right sir. Bẹ́ẹ̀ bá yálẹ̀ ẹ mọ́ yagi oko. Mo ní bẹ́ẹ̀ yálẹ̀ ẹ mọ́ yagi oko. Bẹ́ẹ̀ bá dènà ẹ mọ́mọ́ jó pápá o. Torí bẹ́ẹ̀ jó pápá ìgbẹ́ ó mọ́mọ́ rún o. Mo ní bẹ́ẹ̀ dènà ẹ mọ́mọ́ jó pápá o. Torí bẹ́ẹ̀ jó pápá ìgbẹ́ ó mọ́mọ́ rún o. How did I get into this situation? Ẹni tá ò ṣe tí kò ní gbẹ̀bẹ̀, ẹni tá ò mú létí tó wá fojú jọrẹ láláì mọ̀ pé ọ̀tá ni kórìí wá má já ṣẹ̀wọ̀n o lórí wọn pọ̀ nígboro. Mo lẹ́ni tá ò ṣe tí kò ní gbẹ̀bẹ̀, ẹni tá ò mú létí o tó wá fojú jọrẹ láláì mọ̀ pé ọ̀tá ló jẹ́. Orí wa máa já mọ́ o, ẹ̀dá wa máa já mọ́ o, àfi kórí ó mọ̀ ṣọ́ wa nílé ayé ìka yìí, àfi kórí ó mọ̀ kó ayọ̀ lọ́wọ́ àwọn afojúfẹ́ni máa fọkàn fẹ́ni. God. Tí kò bá kí ń ṣe èèyàn tó mú ènìyàn jẹ èso igi kígi, kí ni mo fẹ́ wá dérò nǹkan báyìí? Bọ́ mo mọ̀ pé tọ́lọ́run ló máa padà ṣẹ̀ṣà. Tọ́lọ́run ló máa padà ṣe.
Hello? Why? But mo pé ní off day mi now. Ẹ sọ fún Mrs. Agbaje kó attend sí wọn. Wọn ò fẹ́ wọn. Wọn ò lè fẹ́ wọn now. Tá bá dé sọ nsìn yìí, ẹ máa là ń sọ sọkúsọ, ẹ máa lọ́rọ̀ tá ń sọ ti pọ̀ jù, ẹ máa là tún ti bẹ̀rẹ̀. It's okay. Mama bouncing, mi ò ní jẹ́ kẹ́ hospital lẹ́nu. These people. Mommy. Dara. Ma. Mboloda. Emergency wà ní hospital, so wọ́n need me ńbẹ̀. Emergency bo. Ṣé kò séyàn kankan ní hospital yìí? Àfi wọ́n nìkan. Ṣé èdè tó tún jẹ́ off day ṣó yẹ kó tún gbọ̀nà iṣẹ́ àbí kí ló dé? Kí ló dé tó gbé ṣẹ́rù tó yìí? Mommy. Ṣé rí gbogbo àwọn nurses tó wà ní hospital wa yẹn? Mẹ́wàá wọn báyìí kò tó èmi nìkan. They are not well trained. Púpọ̀ ni wọ́n kàn lọ sí hospital kan ṣáá láti lọ train ni. Mọ̀ nǹkan. Ṣé wá rí tó tún wá jẹ́ senior nurse wa tó yẹ kó máa tọ́ wa sọ́nà tó tún lọ school of midwifery o. Ìyẹn decide pé òun fẹ́ mọ nǹkan kan tiẹ̀. Cause ó hàn nínú ẹ pé wọ́n kọ kò gbẹ́kọ̀ọ́ ni. Mommy, ṣé rí ní ibẹ̀ yẹn o. Ọmọ yín Dara sí mi ni best nurse tó wà ńbẹ̀. Dara. Mo ní kò yé arrogate ara ẹ sí position kan. Ṣé o rí good? Well, everybody ló good. Ọlọ́run ni best. Ibi tí wọ́n bẹ̀rẹ̀ tó parí sí, ibẹ̀ lẹ́lùmí ti pick up. So Ọlọ́run ni best o. Má máa gbéra ẹ ga pọ̀ ojú àwọn experience tẹ́yìn bá wà ńbẹ̀ o. Okay. Mo ti gbọ́ yín. But Sherry, gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn màmí. Kọ́ àwọn nurses ọ̀dọ̀ wa o. Bí títí wọn kọ́ o. Their incompetence has forced me to pick up the slack. Extra shift, longer hours. Gbogbo ẹni mò ń lò papọ̀. Kò dẹ̀ kí n ṣe pé management fowó kún owó oṣù mi. Sherry, passion tí mo ní fún iṣẹ́ nìkan oṣù ló sì jẹ́ kí n máa ṣe lọ. Kí ló wá tó ń complain? Kò yẹ kó complain. Mo ti gbọ́. Kó gbà kó gbé kúkú gbèrú kó máa rú kiri. Mi ní complain mọ́, mò ń lọ mọ́ mi. Ṣé lóòótọ́ ló fẹ́ lọ? Yes, now. Dara sí mi kó ní kó lọ. Ó mọ̀ pé ọ̀sẹ̀ yìí ò kọjọ́ mẹ́ta kó parí. Ó dẹ̀ mọ̀ nǹkan tó wà ńlẹ̀. Kó wà nù ilé jẹ́jẹ́ ká dọ̀ bá jọ máa wojú ara wa ká dẹ̀ máa gbàdúrà sọ́lọ́run. Mommy, you worry too much. Ẹ má fọkàn yín balẹ̀. There is no cause for alarm. Ṣé rí Ọlọ́run tó ti ń bá mi bò àṣírí mi látọjọ́ ẹ̀ tí ó jẹ́ kó tún fáráyé rí, òun náà ló máa bá mi bò lọ. Àdúrà nìkan ni kẹ́ máa gbà fẹ́mi pé kí nǹkan kan má ṣẹlẹ̀. Nǹkan kan lè ṣẹlẹ̀, mo ti run late. Take care of yourself. Ṣé pé òun lọ lóòótọ́? Èmi mi ò dẹ̀ fẹ́ kó lọ o. Mo ní ṣe wọ́n yàtọ̀ gidi ọ̀pọ̀. Dámi àdúró tiẹ̀. Dámi àdúró tiẹ̀. Ọ̀rẹ́ ò jẹ́ ìgbé mi má báyìí. Hello, sugar pie. My cupcake. Ṣé kò ṣe wípé o lè wait ló ṣe ń pò mí? Because tí mo bá rántí dáadáa, ọ̀sán la fi pàdé sí wáyé tó ń pè láàárọ̀. You wish. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ní kí n sọ fún ẹ pé mi ò ní lè make lunch mọ́ lẹ́ni. Why? Ó pè mí fún emergency kan ní hospital ni. Mo dẹ̀ ní láti tètè lọ rí patient yẹn. Dara, tí mo bá rántí dáadáa, èní ní off day now. Àbí ìwọ ọmọ yìí ti di doctor tó jẹ́ kí n mọ̀ ni? Doctor báwo? Kí wá ló dé tó ń pè é fún emergency ní gbogbo ìgbà? Ó ti ń pọ̀ jù. Bó yẹ kó yé ẹ náà wípé kò sí nurse kankan tó pójú òṣùwọ̀n tó ń mí nínú hospital wa. Ìyẹn wá ní kó máa lù ẹ́ nílò omi òjò. Ìyẹn túmọ̀ sí wípé a ní lè ra mọ́lẹ̀ nìyẹn. No. Ó yẹ kó mọ̀ pé kò sẹ́ni tó lè gba àkàtà lọ́wọ́ Akitì náà.
mo kàn ní kí n sọ pé ìdímọ̀ tá a lè ṣe lunch mọ̀ pé bóyá ká ṣe dinner. Ìyẹn náà dáa, ó fi pay mi ni. A jẹ́ wípé tá a bá jẹ dínà tán, a dẹ̀ fi ìpàdé sílé ọ̀dọ̀ mi. Oníbàárà ẹ fẹ́ máa bólè bọ̀ nìyẹn o. Jẹ́ kó oníbàárà mi bá. All right. See you soon. All right, babe. Love you. Yeah, I love you more. Bye. Dara, ẹ̀rù ti kọ́kọ́ bà mí. Mo lérò pé bóyá mi ò ní rí mọ́lẹ̀ nínú. Ẹ pẹ̀lẹ́. Ẹ máa tó feel better ń sìn. Ẹ máa tó strong dáadáa. Wọ́n á dẹ̀ tó discharge yín. Ẹ pẹ̀lẹ́. Ṣé mo dúpẹ́? Torí ẹ̀ náà mo sọ pé nǹkan ni mo fẹ́ kẹ́ dá mi. You're welcome, madam. Nurse Dara, you are so amazing. Torí ẹ̀ ló lè ṣe jẹ́ pé ní gbogbo ìgbà mo máa ń fẹ́ wà pẹ̀lú yín torí mo máa ń learn a lot. Staff Yetunde, ẹ̀yin gbọ́n dáadáa ń tiyín. Ẹ dàbí àwọn tó kù yín tí wọ́n fẹ́ gba ọ̀gá wọn lọ́gá. Madam, wọ́n clean up fún bébí yín lọ́wọ́. Tó bá ti ṣe tán, ó máa gbé wá sínú court lẹ́gbẹ̀ẹ́ yín bí báyìí. All right. Kẹ́ try láti relax. All right. Ẹ pẹ̀lẹ́ mà. Staff Dara, honestly, ṣé mọ̀ pé ìṣẹ̀lẹ̀ dàbí medical encyclopedia. Tó bá wá lọ jẹ́ pé ẹ lọ jẹ́ medical doctor ni. You will be the best doctor that we ever have in this country. As in lẹ́yìn best yẹn tí nǹkan mi bá tún ṣì wà. Staff Yetunde. Ọ̀gá. Kò dìgbà tí mo bá jẹ́ doctor. Even as a nurse, mo lè jẹ́ the best in the country. I got you. 24/7. Èmi àti yín. Dúró náà. Ṣé o mọ̀ wípé èèyàn lè jẹ́ doctor kó jẹ́ nurse kó jẹ́ barber kó lè jẹ́ mechanic? Nurse. No! Stop! Doctor àti barber àti mechanic gbogbo ẹ̀ ṣiṣẹ́ pọ̀ fúnra wọn ni. Mo understand it. Ṣé ìṣọ́fẹ́ kọ́kọ́ mi ní ṣẹ́ mi ní everybody? Gbogbo èèyàn ní kùnkùn. Attention! Mo tún máa ń wa mọ́tò. Mo máa ń drive àwọn luxury. Dara, sorry. Anything, calm down. Stop. Jesus. Dara, ẹ káàárọ̀ ológìdé o. Pariwo. Dara. Stop, help. Jesus. Ọlọ́wọ́ ti pariwo. Ẹ̀dá wa máa jà mọ́ àfi kórè ó mọ̀ ṣọ́ wa nílé ayé ìka yìí. Èrè ní kápẹ́ tí ń sẹ́yìn àbí àǹkà torí kò yé mi lọ. Ṣé ó yẹ kẹ́ tún máa béèrè? Ṣé èèyàn rí pé ìdìbò lígi gidi ló ń ṣe? Ọlọ́run nìkan ló mú àìsàn tó kọlù, olú atẹ́gùn tó kọlù. Torí pé ẹ̀yin méjèèjì ẹ̀ lójú inú ni. Tó bá pẹ́ ẹ lójú inú bíi tèmi báyìí, ẹ ti mọ̀ pé nǹkan ṣe. Kí ló ṣe ẹ sọ mẹ́wàá fún mi? ṣe bí tí ń rìn àrèké ló ti kàn kọ̀ọ̀kan kan. Ní ti wọn tí ò sọnù kí àtúbọ̀tán ni. Àtúbọ̀tán? Àtúbọ̀tán kí ni òye mi. Àní pé iṣẹ́ ibi tó bó ṣe wà Dara níṣẹ́ ní wá kí ọdún tiẹ̀ ju tiwa lọ. Ó wá sáré ó sì ṣe.
Bẹ́ẹ̀ni. Ẹ ti gbé mi débẹ̀. Ó ẹ̀ṣẹ̀ yé mi. Kí ló yí ẹ? Èwo gangan ló yé gbogbo yín bẹ̀? Èdè jáwọ́ nínú kẹ́ ẹ máa bàyàn jẹ́ nítorí pé ó dáa jù yín lọ. Ó dé mi lójú pé nurse Dara tèmi wò yẹn kò sí oògùn kankan. Ó kàwé, ó dẹ̀ mọ iṣẹ́ yẹn, ó mọ̀ dójú àmì. Kí ló dé? Ní kíni? Kò yé mi. Ẹjọ́ òṣìwò lẹ̀ ń rò lọ. Ṣé kò tó gbà yín síbi fún mi kẹ́ máa make baseless accusations? Ẹ má bínú wa. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ yín. Ẹ̀yin náà lórí dẹ̀ ìròjọ́ ẹlẹ́jọ́. Mo lè jẹ ẹlẹ́jọ́. Ẹ dákun kí ni òtòrò lọ́rọ̀ rẹ̀? Mo ní kí ni òtòrò lọ́rọ̀ nurse Dara? Kò yé mi o. Kò yé mi o. Àbí ṣé tí ọ̀tọ̀ ẹni bá ṣubú? Ṣé kò yẹ kéèyàn gbàlù kéèyàn jó kó gba ayé gbọ́n pa rẹ̀? The world must hear. Staff Kí Kíkẹ́. ló bàjẹ́ lára yín? Títọ́ bá wá ń jàbí ká kú ni. Ẹ má mà dá wọn lóhùn. Kí ló burú ń bẹ? Tọ́tà ẹni bá kú, tá a bá gbàdú, tá a bá jó, kí ni kan tó wà? Aláìkọ̀bàjẹ́ lẹ́tọ̀. Àbí o? Bọ̀dà tó kú bọ̀. Strongest time ló sì. Ẹ kú jẹ́ mẹ́ta sálàfíà ni. Ṣé ẹ wà pa àwọ̀ sí? Sorry? Bó pé ṣé ẹ wà pa pé àwọ̀ sí o. I'm fine. Ẹ pẹ̀lẹ́. Bọ̀sún kọ́? Sí ọ́fíìsì. All right. Ẹ kú iṣẹ́. Náà lọ́fíìsì. Ọkọ staff Dara. Ẹ ṣe sọ lójú wọn pé ìyàwó wọn ń ṣe gángan. Nígbà wá dà tí Dara ọkọ àti fẹ́ra pọ̀. Ẹ ṣé kí n forí lọlẹ̀ kí n kú dànù ni. Sójọra wọn ni ìyàwó ọ̀tọ̀ pọ̀ tọ̀ kí n tu ọ. Ìyẹn forí sọlẹ̀ kẹ́ kú dànù torí ọ̀rọ̀ lọ́rọ̀. Ọ̀rọ̀ ìyàwó là ń sọ kọ̀ọ̀kan tọkọ. Kéèyàn gbọ́dọ̀ wà sọ́ọ̀mù báwọn àbí. Kéèyàn búlífù báwọn kéèyàn máa sọ pé kìnnì. Handsome, kì í ṣe beautiful. Wo kò sí lọ́wọ́ rẹ fà. Administer sedative fún tẹ́lẹ̀, but mi ò rò kó ṣe anything lára ẹ̀ o. In fact, mi ò rí ilé rí láti ìgbà tí mo ti ń ṣiṣẹ́ yìí. Ó máa wà okay. Ara ẹ̀ máa balẹ̀. Ìwọ jẹ́ dókítà ni àbí o kàn fúnra ní o? Kò ń ṣe àkọ́kọ́ rọ̀ ojú ẹni. That means you know about her condition? For a while, yes. Ó kàn jẹ́ pé nǹkan tá ń bọ̀ atẹ́gùn ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ. I am speechless right now. In fact, mi ò mọ nǹkan tí mo lè sọ at all. Ó ti tó gbà wo tó ti ṣẹlẹ̀? There about 2 hours nísìnyí tó ṣe ń ṣe lélẹ̀ o. Tó bá fi máa tó bí 10 hours sí, ara ẹ̀ máa balẹ̀. I mean, láì lo nǹkan kan fún. 10 hours? Are you kidding me right now? I'm not kidding you. For you? 10 hours? Making 12 hours? Wakati Mejila. Bẹ́ẹ̀ni. Are you kidding me? I'm not kidding you. Dara sí mi.
dẹ̀ sọ fún ẹ lánàá mo ní kó máa lọ ara ló fún mi ó mọ̀ pé ìyá èèyàn níyá èèyàn mo ní má lọ kó dúró sílé ó fa akẹ́kọ̀ọ́ rí àbí tó bá lọ dandan tó dẹ̀ ti lọ sí ojú ẹ̀ tìjà bẹ́ẹ̀ tèmi yé mi àsìkò tó yẹ kó wà ní onídandan àbí tó bá lọ ọkùnrin sí mo fẹ́ káṣírí wa bò níbi iṣẹ́ mi ìfẹ́ kan mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe ẹ́ nísìnyí báyìí ọ̀rọ̀ tán ní kí bàbá má gbọ́ bàbá ti parí ẹ̀ gbogbo àwọn ará àbíṣẹ́ ló ti mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe ẹ́ ìjọ wo náà ní ẹ̀jẹ̀ kí ní báyìí tẹ́ mo dẹ̀ ní kó resign kúrò níbi iṣẹ́ tó bá ti resign ó ti tán wọn ní mọ̀ nǹkan tó ń ṣe ẹ́ ní kálukú ló fi nǹkan tẹ́ ẹ̀yin náà mọ̀ wípé my job is my life. I can't quit. It is who I am. Who you are? Nígbà tó bá ní kíní kan who you are báyìí wọ́n á lé ẹ̀ kò sọ́kọ́ tó ní lé ẹ̀ bí wọ́n bá fi ṣẹlẹ̀ iṣẹ́ àfihẹ́lẹ̀. Mọ́mí wọn lè dá mi dúró. They need me. I'm the best there. Wọ́n lè rí replacement fún mi. Wọ́n lè lé mi. Dára sí inú Ọlọ́run ni ò sí irú èèyàn pọ̀ bí àǹtí rẹ̀. Láti bí oṣù kan sí ìsìn láti wà lẹ́nu ẹ̀ gbogbo ìyànjú láti gbà we've tried medically spiritually kò sí kankan tó ṣiṣẹ́ nínú ẹ̀. Tokunbo, it is actually heartbreaking. Mo dẹ̀ kí ẹ kúṣẹ́ but nǹkan tí ó kàn yà mí lẹ́nu ni pé èmi ò rò pé mo gbọ́ irú nǹkan báyìí àbí rí o. Èmi gan ò gbọ́ rí mi ò rí rí o ó ń ṣẹlẹ̀ sí mi for the first time. But Tokunbo ó dàbí pé nǹkan tèmi ń rí ò rí o. Kí ni nǹkan tó ń rí? Yes kó má lọ jẹ́ pé Ọlọ́run ò kọ́ àti ẹ̀pọ̀ náà Ọlọ́run lè máa fẹ́ kẹ́ fẹ́ra yín náà. Nǹkan tí mo mọ̀ dájú ni wípé Ọlọ́run ò kì í ṣe ibi ire ló máa ń ṣe. Ní nǹkan tó jẹ́ wípé bí ọjọ́ méjì ló kù kí n propose sí Dara kí nǹkan tó bẹ̀rẹ̀ kó tó di kó bẹ̀rẹ̀ ló sọ pé ó lè jẹ́ pé Ọlọ́run ò kọ́ wa pọ̀ tọ́lọ́run bá tún fẹ́ kọ́ wa pọ̀ nǹkan. Because kó má lọ jẹ́ wípé ìgbà tí ẹ bá lọ fẹ́ra yín sílé tán ni wàá lọ máa nọ́ọ̀sì àìsàn tí o mọ́wọ́ tí o mẹ́sẹ̀ ń pa ẹ̀ ìwọ ló máa padà sú o. Kò lè sú mi. I will fight for her. We will find a way. We will. We will find a way. Ẹni tá ò ṣe tí kò ní gbẹ̀bẹ̀ ẹni tá ò mú létí tó wá fojú jọrẹ. It pains me to say this as a colleague. CMD has decided if the medical condition ó máa difficult for him láti máa continue láti máa bá wa ṣiṣẹ́. Fine, you've been an asset to our hospital. Ayọ̀mídé, ìwọ náà mọ̀ pé mo ti manage kíní yìí náà. Mo ti lọ rí psychiatrist. Wọ́n ti kó oògùn fún mi. Mo dẹ̀ ń lo gbogbo oògùn tó kó fún mi religiously. Even wọ́n mi ti bá mi tẹ̀sẹ̀ lébọ̀. Mo ti jáde sọ̀rọ̀ mi. Nǹkan tó kó fún mi náà dẹ̀ ni mò ń lò. Jọ nítorí Ọlọ́run bá mi bá CMD sọ̀rọ̀. Ọmọ púpọ̀ náà ló close mọ́ wọn. Láàrin ìgbà àti professional. Ìwọ náà mọ̀ wípé kò wà advisable fún ẹ láti ṣiṣẹ́ ní any organization. Not to talk of pé o ṣiṣẹ́ ní hospital.
jọ sọ fún mi tí o bá ń treat any patient lọ́wọ́ tí nǹkan tó máa ń ṣe èèyàn tó bá lọ ṣe ẹ̀kọ́ tàbí kó jẹ́ wípé patient kú mọ́ ẹ lọ́wọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀? Kò dẹ̀ wá máa wò ó kí ni yóò kí ń ṣe mí gbogbo ìgbà o. I think it comes once in a week. Tó bá dẹ̀ ti wá máa ṣe mí fún bíi 12 hours ó dẹ̀ máa lọ. Ṣé ó ní ọjọ́ tó máa ń ṣe ẹ́ pàtó ni? Àbí No, kò ní a particular day nínú ọ̀sẹ̀ kàn máa ń wá ni. Well, according to nǹkan tí CMD sọ, you have to be suspended temporarily but not terminating your employment. Táwọn bá dẹ̀ ti rí pé you are good to go, then kò sí problem pẹ̀lú yẹn, please. Thank you. Ẹ rọra mọ́mì, ẹ ǹlẹ́ mà. Ẹ ǹlẹ́ o. Olúwa Ọlọ́run alààyè tí a kò gbọdọ̀ pè jẹ́rìí irọ́ ló rán mi sí yín. Ó ní ẹni ṣùgbọ́n kan tí ẹ ti dààmú lórí ẹ̀ nínú ayé yín tí ẹ ò sì rí ọ̀nà àbáyọ. Lóòótọ́ ni. Ìran ni sọ fún yín pé ẹ ń fi òkùnkùn kanjú òkùnkùn náà torí ẹ̀ ni ẹ ò ṣe rí ọ̀nà àbáyọ. Tí ẹ bá fi ìmọ́lẹ̀ kanjú òkùnkùn náà ọ̀rọ̀ yín á dayọ̀. Ọmọ mi jọ̀ọ́ ò dẹ̀ mọ́ ibi tí mo ti lè rí ìmọ́lẹ̀ yìí. Àwọn ní ìmọ́lẹ̀ pọ̀ káàkiri ayé. A ò mú mi rí jù báyìí lọ. Àlàáfíà fún yín mà. Ẹ káàsán ma. Ẹ káàbọ̀ ma. Yes ma. Ẹ ṣé ma. Yes ma. A fẹ́ rí olùṣọ́ ni. Olùṣọ́. Okay, wọ́n wà nínú ọ́fíìsì wọn. Bọ́ ẹ̀dùn àǹtí ẹ lè wọ àyíká báyìí o. Mo ń bọ̀ ẹ jẹ́ kí n máa yín mú òrò wá ma. Yes ma. Mo ń bọ̀ ma. Olùṣọ́ ẹ wo gángan wákàtí 2 náà fi ṣọmọ mi. A ti sáré kiri títí a sáré kiri ipá ti pín. Àárọ̀ náà àbáyọ. Hallelujah. 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 Ìyá wa. Àwọn kan ni wọ́n da epo sí àlà ọmọ yín. Wọn ò sì déédéé da epo sálà ọmọ yín. Ọmọ yín ló wọ aṣọ àlà lọ fi bú wọn ni wọ́n bá sàsí. Ẹ wo wòlíì mi ì lè sọ pé ẹ parọ́. Hallelujah. Ṣé ẹ rí ọmọ mi yìí kò sí ọ̀rọ̀ burúkú kan báyìí tí ò lè sọ fún mi bóyá ó jùlọ o bóyá kò jùlọ o ó máa sọ ni mi ò mọ ibi tó ti kó o èmi ò dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ bàbá ẹ ṣàánú wa olùṣọ́ ẹ̀ ní dààmú ẹ ṣàánú mi ní ìbí jùlọ àbàwọ́n lélẹ́yìí. Ìyá wa. Ọ̀nà àbáyọ ni wípé ọmọ yín máa lọ bẹ àwọn tó ṣẹ̀ tí wọ́n bá ti dáríjì kò séwu mọ́. Mọ́mì èèyàn tí mo ti sọ̀rọ̀ sí rí ti pọ̀ ju omi ilé mọ̀ wọ́n tán. Ogún ti dà. Hallelujah. Hallelujah. Wà á lọ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn tó bá mọ̀ náà ni bó bá ṣe mọ̀ wọ́n sí. Wà á bẹ̀bẹ̀ wọ́n á dáríjì ẹ̀. Òní àti gbọ́. Ó ti yá ibi tó fẹnu dé àfẹsẹ̀ débẹ̀. Nǹkan tí wòlíì yẹn sọ nìyẹn. Wọ́n ní that's the only thing tí mo lè fi rí solution. Good. Wọ́n ní tẹ̀dá bá ti mọ ibi tó ń lọ àjò kì í jìn. Ní ìsìn tó ti mọ nǹkan tó yẹ kó ṣe ó ti easy láti ṣe do it. Bọ̀ ó ló sọ̀rọ̀ báyìí ó dùn sọ kò dùn ṣe. How?
ṣó mọ̀ pé nǹkan tìjú náà ní kí n ṣe yín ni. I can't even fathom the thought of begging. I don't know if I can do it. Dara, wọ́n ní ẹni tẹ́gùn bá gún lẹ́sẹ̀ ló máa ń ṣe lákàlàkà lọ bá lábẹ́. Á ti rú ẹsẹ̀ títí tó fi máa dé ọ̀dọ̀ ẹni tó máa bá yọ. Kò ní tijú. Èèyàn bá máa fi ṣe yẹ̀yẹ́ kò ní wó bẹ́ẹ̀. Ìwọ nìkan ṣe. Dara, kò yẹ kí àti bẹ̀bẹ̀ kó tún wá máa jẹ́ tìjú fún ẹ. There is no shame in begging people with heart. I know it takes strength to admit our mistakes and seek for forgiveness, but you have to do it, Dara. What if they do not forgive me? What if they laugh at me? Dara, kò séèyàn kankan tó máa laugh at you. I won't let you face this alone. I will go with you. Thank you. Here we go. It's okay. Bẹ́ẹ̀ bá yálẹ̀ ẹ mọ́ yagi oko. Mo ní bẹ́ẹ̀ yálẹ̀ ẹ mọ́ yagi oko. Bẹ́ẹ̀ bá dènà ẹ mọ́ mọ̀ jó pápá o. Torí bẹ́ẹ̀ jó pápá ìgbẹ́ ó mọ̀mọ́ rún o. Mo ní bẹ́ẹ̀ dènà ẹ mọ́ mọ̀ jó pápá o. Torí bẹ́ẹ̀ jó pápá ìgbẹ́ ó mọ̀mọ́ rún o. Wá ra nǹkan lọ́wọ́ yín ní ọjọ́ kan báyìí tí mo wá sọ̀rọ̀ sí yín torí balance tẹ́ fẹ́ fún mi, tí mo sọ̀rọ̀ gan, tí mo bú yín, tí mo rán yín sílé, tí mo insult yín, tí mo sọ gbogbo àwọn ọ̀rọ̀ tí ò dáa. Ṣé rí ma, mo ti wá realize pé nǹkan tí mo ṣe ò bójú mu. Mo ti mọ̀ pé nǹkan tí mo ṣe ò dáa rárá, kò kí ń ṣèwà ọmọlúàbí. Ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé nǹkan tó ṣe lọ́jọ́ yẹn kò make sense. Orí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ pé ni, orí ẹ̀ ò pé lọ́jọ́ tó ń sọ̀rọ̀ yẹn. Tó sọ̀rọ̀ sí mi tó tún rán mi sílé, orí ẹ̀ ò pé lọ́jọ́ yẹn. Kí wá lẹ fẹ́ báyìí? Pé kẹ́ dáríjì mi ni ma. Anyway, èṣe bó ti bú mi ó ti jẹ lọ. Èmi ti dáríjì ẹ̀, kò sí, mo ti dáríjì ẹ̀. Ṣé N tó mì ní wípé ṣé ẹ ti dáríjì òun láti inú ọkàn yín gangan wá ṣó dọ́kàn yín. Kò láyé ò le tó gbogbo yẹn. Ó ti bú mi, ó ti bẹ̀ mí. Mo ti dáríjì. ẹ ṣé ma, ẹ ṣé gan ni ma. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé gan. Bẹ́ẹ̀ ni. Ìdá olójú méjì ni ó. Ìdá olójú méjì ni ó. Bó ṣe ń pani náà ló tún ń lani. Bó ṣe ń tú tẹni ṣe náà ló tún kó bá ní. Àwọn wa abẹ́ ò mọ̀ pé dá olójú méjì ni ó. Mọ̀lá àwọn wa abẹ́ ò mọ̀ pé dá olójú méjì ni. Ẹnu mi kò máa pa mí o. Ẹnu mi kò máa pa mí. Ẹnu mi kò máa kó bá mi o. Ẹnu mi kò máa kó bá mi. Àwọn wa ìdá olójú méjì ni. Àwọn wa ìdá olójú. Gbogbo wọn dẹ̀ ló láwọn ti dáríjì mi. Even ibòmíì gan la jọ ń lọ báyìí. Ọlọ́run ṣeun, Ọlọ́run ṣeun, at least a máa ṣáà máa bẹ̀rẹ̀ níbì kan ni. Ọ̀nà àbáyọ kan náà nìyẹn. Tókunbọ̀, I'm very very grateful. O ṣé o, ọkùnrin ni ẹ o. Àìmọye ọkùnrin míì tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sẹ́ni tán fẹ́fẹ́, wọ́n máa sá lọ ní. Ṣùgbọ́n o dúró tì í. Ó ní o fẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ ní ọ̀nà àbáyọ. Lágbára Ọlọ́run, o máa rí ọ̀nà àbáyọ ní gbogbo ọ̀nà tó bá ń gbà. Lágbára Ọlọ́run. Ojúṣe mi ni mo ṣe máa. Mo nífẹ̀ẹ́ Dara gan ni.
ẹni bí ọkàn mi ni mi ò dẹ̀ lè máa wo ẹni bí ọkàn mi kó máa dá dojúkọ ìṣòro rẹ̀. Ọlọ́run á ṣe ìyanu. ó ṣeun ọmọ mi ó ṣeun ẹ̀ẹ́dẹ̀ bára yín kalẹ̀ lágbára Ọlọ́run. Mọ́mí ẹ take care màá bá yín sọ̀rọ̀ later. Pẹ̀lẹ́. Rama. Báwo ni my dear? Fine ma. Ṣàlàáfíà ni. Adúpẹ́ ma. Pẹ̀lẹ́. Mommy, everything ti ready ma, so ẹ lè wá expect ẹ̀ ń sìn ma. Just like that? Bẹ́ẹ̀ ni ma. Ó ṣe bẹ́tẹ̀ wá rẹ̀ mí díẹ̀ maybe tó bá di ọ̀la ọmọ mi á ti dé àjọ wa inspect ó ṣe gan ni ṣé mi jẹ yín lówó o. Not at all ma. Yes ma. ẹ ṣe gan ni kò bá ń kílé o ó ṣe o. Àwa náà ni o àwa náà ni o wọn ò rógun ẹ̀ ṣe o. Àwa náà ni o àwa náà ni wọn ò rógun ẹ̀ ṣe o. Dara má olóòfẹ́ rí wa ṣé kò sí àwọn tó kù bízì àwa táwọn àdúlé bù. Mo fẹ́ wá bẹ̀yìn ni mo fẹ́ wá bẹ̀ gbogbo yín ni pé kẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kẹ́ ẹ dáríjì mí. I know I've been rude to you. I have been disrespectful. I know. Torí Ọlọ́run ẹ dáríjì mí mo bẹ̀ yín. Hey, what that's a leper head. Security alert. Ṣé kìí ṣe pé nǹkan tí ń ṣe ti padà? No. Gbogbo ò ṣe mí. Mo kàn mẹ́bí mi lẹ́bi ni mo ṣe wá bẹ́yìn. Ẹ jẹ́ dìde kó yóò wá kí ṣe wà. Kí ni mo rí bá? Ìgbà tó ń ṣe bákan sí ẹnu ń ṣe bákan. Nísìnyí wọ́n tún wá apologize ẹ tún ṣe ń complain. Kí ló dé kí lẹ fẹ́ kàn ṣe gan tó máa fi bẹ yín lọ́rùn? Bẹ́ẹ̀ láàbí ni bí ṣe rí nù bí nǹkan ò bá ṣẹlẹ̀ sí ẹ̀yìn ló dé. Ṣebí Dara ni Isa Musua kò ṣẹlẹ̀ rí. Lóòótọ́ ni mo mọ̀ pé kò ṣẹlẹ̀ rí. Àmọ́ mo ti realize mistakes mi ni mo ṣe wá bẹ̀bẹ̀. Ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá dáríjì mí inú dìde kúrò lórí ìkúnlẹ̀ yìí o. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ bá mi dáríjì. Tẹ́ ẹ bá ti ẹ̀rọ ìkọ̀kan mọ́ lára ẹ̀rọ dáadáa ọjọ́ kan tó ti ṣe rí nílé ayé please ẹ bá mi dáríjì. Ẹ wò àwọn àgbàlagbà gan sọ wọ́n ní tẹ́lẹ̀bí bá ti mẹ̀bí ẹlẹ́bí àti gbọ́dọ̀ pẹ́ lórí àbí bẹ́ẹ̀ kọ́ ẹ dáríjì Dara ẹ dáríjì Dara ẹ jẹ́ kí n wá báyìí wọ́n òkè. ẹ dìde mọ́ ẹ dìde ṣẹ́rí ẹ̀kan tẹ́lẹ̀ èmi ẹ̀ fìgbà kankan ṣe mí àmọ́ tó bá wá jẹ́ pé ẹ ṣẹ̀ mí tí mi ò mọ̀ mo dáríjì yín láyé sí àpò mo dáríjì yín pátápátá. ẹ ṣe èmi náà àmọ́ mo dáríjì. Dara èmi náà dáríjì àti èmi náà ń dáríjì. My talk. As for now, mo dáríjì ẹ, you are forgotten. As for now. Bí nìsín ní bẹ̀bẹ̀ àbí sí now kọ́ ni nìsín. As for now, mo dáríjì ẹ. Ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o mo appreciate yín. Ẹ padà sẹ́nu iṣẹ́ kó ní kárò padà sẹ́nu iṣẹ́. Ẹ padà sẹ́nu iṣẹ́ ẹ padà sẹ́nu iṣẹ́. Kò máa tọ́pẹ́. Kó ní kálukú padà sí ẹnu iṣẹ́. Ẹ ṣé mà. Ẹ ṣé gan ni mà. Mo ti rẹ́sìn pé gbogbo wọn ti dáríjì ẹ àbí ṣé ó tún ṣèkù ni. Bẹ́ẹ̀ ni ó kù Dr. Bosun ọmọ sí around. Dara ó tún ṣe Bosun náà.
Bọ̀sún náà ló bọ̀. Dr. Bọ̀sún ló bọ̀ yẹn. Bọ̀sún, báwo ni? Ilé ìta rí ẹ lọ hospital wa, ṣé kò sí? Dara ló fẹ́ rí ẹ. Ṣé kò sí? Dr. Bọ̀sún, ìjọ nítorí Ọlọ́run ọba, ìjọ mo fẹ́ kẹ́ dáríjì mi, ìjọ ṣe rí sá. Gbogbo bí mo ṣe máa ń ṣe sí yín, gbogbo bí mo ṣe máa ń sọ̀rọ̀ sí yín, mo ti realize pé wrong gan. Ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. Dara, ṣé orí obìnrin tó ṣe kò sọ̀rọ̀ ọ̀nbẹ? Ìṣòro ń bẹ náà. Ọ̀rẹ́ mi lélẹ̀, ìyàwó ọ̀rẹ́ mi ṣáà ló jẹ́. Ìṣòro mi ó yà dìde. Bọ̀sún, jẹ́ kó ọ̀rọ̀ wà bẹ́ẹ̀. Mo fẹ́ kó rí gbogbo nǹkan tó ṣe pátápátá ní èrè pé èmi ni mo ṣe. Please, fi yá mi. Please. Kí fi yá ẹ? Bẹ́ẹ̀ ni, ẹ fi yá. Bẹ́ẹ̀ bá yálẹ̀ ẹ mọ́ yagi oko. Mo ní bẹ́ẹ̀ yálẹ̀ ẹ mọ́ yagi oko. Bẹ́ẹ̀ bá dènà mọ́mọ́ tó bá pa ó. Torí bẹ́ẹ̀ jó pápá ìgbà ó mọ̀mọ́ ní o. Mo ní bẹ́ẹ̀ dènà mọ́mọ́ tó bá pa ó. Torí bẹ́ẹ̀ jó pápá ìgbà ó mọ̀mọ́ ní o. Ìyá wa, ẹ fọkàn yín balẹ̀. Ọmọ yín ti wà ní ilẹ̀ àánú. Àwọn àgbà méje ń gbàdúrà fún wọn ṣiṣẹ́ ìṣẹ́gun fún. Àbẹ́ẹ̀ nígbàgbọ́ ni. Mo nígbàgbọ́ ní olóòjọ́ mímọ́. Èdè ní ó ti ṣe gbogbo ohun tí mo ní kó ṣe. Gbogbo ẹ̀ pátápátá olùṣọ́ gbogbo ẹ̀ ló ti ṣe. Wọ́n dẹ̀ ń fún mi lésì pé àwọn débẹ̀. Wọ́n lọ. Hallelujah. Àmọ́ o, Olúwa Ọlọ́run Olódùmarè tí a gbọ́dọ̀ pè jẹ́rìí irọ́, ó fi ń yé mi wípé ẹni tó wà ń di ọ̀rọ̀ yìí gangan kò tí ì dáríjì. Yálà kó jẹ́ wípé ọmọ yín ò tí ì lọ sọ́dọ̀ ẹ̀ lọ tọrọ dáríjì, tàbí kó jẹ́ wípé ìyẹn ni ò tí ì dáríjì. Olùṣọ́, ẹ jọ̀ọ́ ẹ gbà mí. Ẹ gbà mí, kò síbi tí mo tún lè sá lọ mọ́ tó bẹ́ẹ̀ mo ṣe wá sádọ̀ Olúwa. Wọ́n sádọ̀ olújọ mímọ́ ni bàbá ẹ̀ ṣàánú mi o. Ẹ tẹ̀ máa wọ ọmọ yìí ojú kan èrè ní ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi. Ìyá wa, kò sí ohun tó kọjá àdúrà. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, olújọ mímọ́ á fi gbogbo ohun tó wà nínú kọ̀kọ̀, á ṣípayá gbogbo ẹ̀, á ṣípayá ẹ̀ fún wa. A máa mọ ibi tí a máa dojú àdúrà kọ tí àlàáfíà ó sì dé. Mo nígbàgbọ́, mo tún pè fún ọ. Ẹ jẹ́ ká gbàdúrà. Jehovah, Jésù Kristi, Michael mímọ́, Olúwa Ọlọ́run Olódùmarè ayérayé ọba ìyanu o, òjìgìjìgì ọba lánàá ọba lónìí ọba títí ayé ànípẹ̀kun, ọba àwọn ọba olúwa àwọn olúwa olú ìjọ mímọ́ o. Ègbé ni fún èṣù àti fúnṣẹ́ ọwọ́ rẹ̀. Ègbé ni fún èṣù àti fúnṣẹ́ ọwọ́ rẹ̀. Bàbá ti ṣègbé fún, ọmọ ti gégùn fún. Ègbé ni fún èṣù àti fúnṣẹ́ ọwọ́ rẹ̀. Ègbé ni fáwọn tó tẹ̀lé. Àmín. Àdúrà ìṣẹ́gun fún ìránṣẹ́bìnrin Jehova Jésù Kristi Michael mímọ́ Olúwa Ọlọ́run ló bí ayé ayé ọba ìyanu ọba lánàá ọba lọ́wọ́ ọba lọ́wọ́ ọba tí ayé àní ọmọ ọdún ọba lọ́wọ́ sí ọba ìránṣẹ́ rẹ̀ ní ọmọ rẹ̀ ní ìṣẹ́gun ní Àwọn wa tí mo wí lẹ́nu ajá jẹ́ àwọn wa ìdá olójú méjì. Jésù Kristi Olúwa wa. Arábìnrin, amúmirí ìpilẹ̀ṣẹ̀ ogun tó ń ja ìránṣẹ́. Olúwa wípé tòun lé ogun, òun yóò sì ṣẹ́gun gbogbo ogun tó ń ja ìránṣẹ́ lẹ́nu iṣẹ́. Ogun láàrin ẹgbẹ́, ogun láàrin ẹbí, ogun láàrin ọ̀rẹ́.
ṣùgbọ́n olú ìjọ mímọ́ sọ wípé tòun ní ogun. Jésù Kristi olùjọ mímọ́ yóò ṣẹ́gun náà fún wa. Àmín Jésù. Ó kù péréte tí ogun náà yóò fi ṣẹ́. Ìránṣẹ́ yóò mókè. Àmín Jésù. Ìránṣẹ́ abíríbá tí wà rọ́nà gbégbà. Àmín Jésù. Olúwa olùjọ mímọ́ á mú inú ẹ̀ dùn. Àmín Jésù. Á mú ayọ̀ rẹ kún. Àmín Jésù. Àánú láti òkè wá a máa jẹ́ tìrẹ. Àmín Jésù. Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́yìn eléyìí, ìránṣẹ́ máa wà ní àyíká Olúwa pẹ̀lú ààwẹ̀ àti àdúrà fún odindi ọjọ́ 3. Lẹ́yìn eléyìí, ogun ti ṣẹ́ pátápátá. Àmín Jésù. Hallelujah méje fún Jésù. Hallelujah, 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 hallelujah. Àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ 3. Ṣé o ti wá gbà láti ṣe? Good. Kò sí nǹkan tí àdúrà ṣe tì. Mi ò ní fi dá èmi náà join ẹ nínú àwẹ̀ àtàdúrà ọlọ́jọ́ 3 yẹn. Pẹ̀lẹ́, ìyanu á ṣẹlẹ̀ lágbára Ọlọ́run. All right, màá tún bẹ́ẹ̀ sọ̀rọ̀ later. Bẹ́ẹ̀ bá yálẹ̀ ẹ mọ́ yàgò oko. Mo ní bẹ́ẹ̀ yálẹ̀ ẹ mọ́ yàgò oko. Bẹ́ẹ̀ bá dènà ẹ mọ́ mọ̀ jó pápá o. Torí bẹ́ẹ̀ jó pápá ìbẹ́ ó mọ̀ mọ̀ rún. Mo ní bẹ́ẹ̀ dènà ẹ mọ́ mọ̀ jó pápá o. Torí bẹ́ẹ̀ jó pápá ìbẹ́ ó mọ̀ mọ̀ rún. Ìmọ̀ wílẹ̀ ní ajá jẹ́ ó. Máa gbẹ pátápátá. Bẹ́ẹ̀ gbogbo ẹ má mọ̀ sí mi lọ. Mo ní bẹ́ẹ̀ dàgbọ́n ẹ má mọ̀ ta mí o. Bẹ́ẹ̀ gbogbo ẹ má mọ̀ gbé mi lọ. Torí àyè Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Mo ní àyè fọmọ rẹ̀. Kò lè ṣe ṣe. Lọ́gbọ̀n gbèsè tó ti wà ọ́. Ó wá fẹ́ jọba. Kò lè jọba fẹ́. Wà á ní kò ní jọba. Kò ní jọba. Àbí àwọn àjẹbá. Gbọ́dọ̀ ọ̀rùn ìjọba. Àjẹbá ti kọ́ ní wà. Kò ní jọba. Kò ní jọba fẹ́. Kò ní jọba fẹ́. Ìjọyẹ ní. Àbí kò ní jọba. Àjọjẹ. Aṣọ máa ń ṣe máa ń jẹ. Àjọjẹ. Àjọjẹ ló máa ń dùn. Ẹ jẹ́ kó wá sí ìjọba. Kó wá lọ ìjọba. Àtijọ́yẹ ní. Àtijọ́yẹ ní sẹ́. Abẹ́ ìwà rí nǹkan. Ikú tí mò ń pojú gbẹ́ ẹni, òwe ni mò ń pa fún ni. Staff Agbájé náà mà tún ti wọ wèrè. Ẹ dákun, mo ṣe ń wo ìyọ́fẹ́ jọ spiritual attack lójú mi o. Spiritual attack bíi ti báwo? Kí ló fẹ́ fà? Níbo ló ti fẹ́ fẹ́? Kí ni ò lè fà á? Ibi tí wọ́n bí ọ sí ni o wà kó o jókòó bẹ́ẹ̀. Ṣé o mọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé CMD gangan nílùú àwa nọ́ọ̀sì? Bá a bá ṣe ní ráǹkì sí. O rò bẹ́ẹ̀? For instance, nígbà tí Dara wà níbí, ṣàpè Dara mo ló mọ̀ sí jù. Iná kọ́ náwó gan. Nígbà Dara lọ tán, iná fi wèrè kan. Mr. Agbájé tó tún kàn yìí o. Ṣé ẹ sì mọ̀ wípé less of Frank èmi ló kàn lẹ́yìn Mrs. Agbájé? Ẹ dákun ṣe ń lajú mi lẹ̀ kí tálùbọ̀ kó wọ̀ ni. Ẹ wò ó pé mi ṣe wà ní ti rẹ́dí àti fi sẹ́lẹ̀. Ní kọmísà lẹ́sàn lẹ́tà mi tí sì sọ̀mítì rẹ̀ mo ń bá tèmi lọ́nu. Rárá mi ò rò bẹ́ẹ̀. Torí nǹkan tó ṣe staff Agbájé yẹn kò ní explanation. Bẹ́ẹ̀ ni stress maybe even a medical issue àwọn nǹkan tó lè fà á nìyẹn má jẹ́ ká jump to conclusion. Ẹ wò ní tèmi báyìí báyìí ẹ jẹ́ mi ò jump to conclusion kí n jump to conclusion bí mi ṣe wà yìí bẹ́ẹ̀ mi ṣe wà yìí ẹni orí yọ dilé ẹ̀yin lè dúró ṣe mọ̀ pé ẹ̀yin ló kàn ẹ̀kọ́ tó kàn mí ẹ jẹ́ n sún. Ṣé ti lọ nìyẹn? ń dúró. Ó máa wà gà báyìí o kí la fẹ́ believe gangan náà ta ló wá nídìí ọ̀rọ̀ àwa nọ́ọ̀sì. Èmi ò mọ̀ tiẹ̀ o ṣùgbọ́n èmi ò ṣetán láti fiṣẹ́ sílẹ̀ o torí iṣẹ́ wọn ń ta jù yẹn lọ. Ọ̀tọ̀ ni èmi náà. Olúwa dára sí mi. Yes sir. Olùjọ mímọ́ ti ṣẹ́gun. Ogun ti padà sórí ológun. Ogun tó sì ti ṣẹ́ kò tún gbérí mọ́ láéláé lórúkọ Jésù Kristi. Àmín Jésù. Ọ̀nà ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ yín o. Yá wa, Jésù Kristi ni ọpẹ́ tọ́ sí. Òun ló ṣẹ́gun èmi kọ́. Jésù ló ṣe é. Daddy, thank you so much, sir. Ẹ ṣé gan ni, sir. Olúwa ló ṣeun. Olúwa ló ṣeun. Àmọ́ o, Olúwa dára sí mi. Sir?
tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí. Ṣé ò ń gbọ́ mi? Yes, sir. Tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí. Ohun tí wọn náà ṣe ò dáa. Ìwà rere lẹ̀ṣọ́ èèyàn. Ẹnikẹ́ni tó bá ní ìwà rere láyé yìí, ohun gbogbo ló ní. Yóò sì rí ìjọba ọ̀run. Olúwa dára sí mi. Ṣọ́ ẹnu ẹ. Àgógó nìgó. Ṣọ́ ọ̀rọ̀ ẹnu ẹ. Nítorí pé ọ̀rọ̀ ẹnu tó rí ó lè yọ idà nínú agbó. Bákan náà ọ̀rọ̀ ẹnu ó ń yọ obì lápò. Ó dá lé lórí bí a bá ṣe sọ sí ló máa sọ iṣẹ́ tó máa ṣe. Nítorí náà Olúwa dára sí mi. Ṣọ́ ẹnu ẹ. Yé máa búyàn. Má ṣe ké ègbó mọ́. Ṣé o ti gbọ́? Jésù Kristi a máa bá ẹ gbé, a máa tọ́ ẹ sọ́nà. Thank you, sir. Èmi náà ò ní ṣe bẹ́ẹ̀ mọ́, mo ti learn from my mistakes. Ní orúkọ Jésù Kristi, Ọlọ́run á gbà fún ẹ bẹ́ẹ̀. Àmín. Ẹ wólẹ̀ fún àdúrà. Jehovah. Mímọ́. Jésù Kristi. Mímọ́. Michael mímọ́. Mímọ́. Olúwa Ọlọ́run Olódùmarè. Kábíyèsí. Ayérayé ọba ìyanu. Bàbá, ẹ ṣàánú mi. Ẹ rà mí kalẹ̀. Mi mọ̀nà tí nǹkan tí mo fi ṣe Dara fi bẹ̀rẹ̀ sí di ṣe mí. Mo rántí. Bàbá. Ọ̀rọ̀ wo ní jáde lẹ́nu rẹ̀ yìí? Báwo ló sì ń rìn yìí? Níbo ló ti kó? Kò yé mi. Mi mọ bó ṣe ṣẹlẹ̀, kò yé mi. Ẹlẹ́rìí ikùn. Àtòrí ẹni tí ó sùn sí. Ìwọ láwo, òun láwo, èmi nìkan lọ gbẹ̀rù. Ilé ọ̀gẹ́rẹ́, ilé ọ̀gẹ́rẹ́, ilé ọ̀gẹ́rẹ́. Àpòpọ̀ yẹrí, alápò òrè tó máa ráyé ń pè ní alápò kan. Má fi ibi péré, má fi re pé bí má fòlùlù fọ́ ọ̀hún mi wọ́n bá ṣe rí ní orí rò. Kí ló sọ? Ọ̀wọ́n rí ń sógbèrè, ọ̀wọ́n rí ń sógbè, ògbè ń sọ wọ́n rí. Orí burúkú wùtúlùá mẹ́sì àìsíwèrè lọ́jà orí tí ó jọba lọ́lẹ́ nìkan mọ̀. Kò yé mi bàbá. Kí làwọn bàbá yín sọ bàbá? Mo rántí. Bàbá. Iná ti jó lóko pàpà láti lọ́rùn nílé. Bẹ́ẹ̀ni. Kò yé mi. Iná ti jó lóko mọ̀jà láti lọlé lọ́rẹ̀ ìròyìn. Ìyẹn náà tún yé mi bàbá. Ó ṣe kí n má pààrọ̀ tán. Ọmọ tá a fi nǹkan ṣe ó ti rìn ó ti kó aláwòrè. Aláwòrè tó kò ló wá tú sílẹ̀ gbogbo tá a fi ṣe pátápátá ló yí padà sórí tiẹ̀. Bàbá kí lẹ ń sọ yìí? Nǹkan tẹ́ sọ fún mi lọ́jọ́ kìíní àná ni pé kò sẹ́ni tó lè wò sàn. Mo rántí. Ń táwọn bàbá mi sọ fún mi lèmi náà sọ fún ọ. Kí ló dé yóò gbọ́ àwọn bàbá yín dáadáa? Àwọn bàbá mi ò sọ fún mi pé bí ó ṣe rí nù mo rántí. Ó dà bàbá, n ti gbọ́, ó dà ẹjọ́. Bẹ́lẹ̀ yìí ṣe wárí gangan ni ò yé mi o. Kò yé mi o. Ẹ̀kọ́ ṣe mí. Ó dà bàbá, kí la máa ṣe? Ìkọ́ tẹ bá máa ṣe. Tẹ́lẹ̀ yìí tí ò fi ní ṣe mí mọ́ bàbá ẹ ṣàánú mi. Mo rántí, má jẹ́ n parọ́ tán. N bá sọ fún ọ nísìnyí pé kó lọ rè mú wá kí n rè wúrẹ́ mo fẹ́ jẹun ni. Tí n bá sọ fún ọ pé kó lọ rè mágúntàn bọ̀lọ̀jọ̀ wá mo fẹ́ fi lákàtà ọ̀rọ̀ rẹ̀ yìí. Èmi ò rọ́nà àbáyọ fún bó ṣe bá kúnú bó ṣe bá dọjọ́ alẹ́ nù. Bàbá ẹ má ṣe bẹ́ẹ̀, bàbá ìjọ ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ mọṣẹ́, mo gbà yín gbọ́ pé mọṣẹ́ ni mo ṣe sátọ̀ ọ̀yìn wá. Gọ́gọ́gọ́. Bẹ́ẹ̀ bá yálẹ̀ ẹ mọ́ Oyè oníṣẹ́ṣe bàbá ẹ ṣàánú mi. Ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ó sọ ọ́ ṣe. Ẹ má bí mo wọ́n. ṣẹ̀ṣẹ̀ fún mi palẹ̀ mo gba bàbá mo gba ẹja ìyá ìwọ lọ́jọ́ gbọ́dọ̀ ọlọ́jà adé afájẹ́ ọlọ́jẹ afábẹ́sẹ́kẹ́lẹ́ mu jẹ ibi òkú ní mi ṣe ibi ìdílé ọ̀tá àrùn ìdílé olòdì. Bàbá ẹ má wò mí níran. Ẹ ṣàánú mi. Ẹ má jẹ́ kí ìyà yìí jẹ mí gbé. Bẹ́ẹ̀ bá dènà ẹ mọ́mọ́ jó pápá. Mo rántí. Torí bẹ́ẹ̀ jó Mo pápá rántí ọmọ àgbájé. Bàbá
ìyàpọ̀ ní ọjẹ́ ìwọ ti lẹ́nu ní mùsùn ọ̀ tún gbọ́dọ̀ mọ orí kan mọ́. bí tí bá ń bẹ̀ ń bí òun ló sọ fún mi èyí ti ṣe. bàbá ọmọ òṣì kan ló wà níbi iṣẹ́ wa o ẹ wò kò sí ọ̀rọ̀ tí ọmọbìnrin yìí ò lè sọ kò sí ọ̀rọ̀ tí ọmọbìnrin yìí ò tí ì sọ sí mi tán látìgbà tó ti débi iṣẹ́ wa lórí pé kí ni lórí pé ó mọṣẹ́ jù wá lọ ó mọṣẹ́ jù mí lọ ọlọ́run fi ràn kò sí nǹkan tí ò kì í fi mí wé kò sí nǹkan tí ò ní sọ bàbá ọmọ yìí fi mí ṣẹ̀sín lójú àwọn patients a máa fi mí ṣẹ̀sín lójú àwọn ọ̀gá wa epo ẹ̀gúsí mi wá dohun àìjírí níwájú àwọn ọ̀gá mi bàbá yìí náà ẹwà tọdún tí mo ti ń ṣiṣẹ́ yìí kọ́mọ kọ́kọ́ dé lọ́sàn-án kan òru kan ó dẹ̀ bà gbogbo ẹ̀ jẹ́ aṣọ yìí mi ó fà á ya kò wá sí nǹkan tí ò kì í fi ẹnu ẹ̀ sọ sí mi bàbá tí ọmọ yìí bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi tẹ́ ẹ̀ bá mọ̀ mi rí àánú mi á ṣe. mo mọ rántí gbogbo tó sọ kalẹ̀ gbogbo tó kà kalẹ̀ èmi ò tún gbọ́dọ̀ máa wọ̀ níran mi kí ló fẹ́ ká sí ṣé kí n mú kó lọ́nà ẹni tí ò bá ní jẹ́ kéèyàn jẹun èèyàn máa ń yọwọ́ ẹ̀ kó dáwọ́. bàbá èmi ò fẹ́ lẹ́jẹ̀ èèyàn lọ́rùn mi ì fẹ́ lóko èèyàn lọ́rùn tí pípa yẹn mi ò ní ìfaramọ́ ẹ má jẹ́ ká pa ẹ jẹ́ ká pa kò burú ṣé káwa fi nǹkan kan káfa gán ní gànkan kó ya wèrè kó rìn lọ ó mọ̀ pé wọ́n bá àgbà tó bá ti rìn lọ ìwọ́ra ìwọ́ra ṣe ṣe gbèsè yòówù kọ́ bàbá kó ya wèrè àmọ́ kó ya wèrè pátápátá yẹn ká yọ pátápátá yẹn kúrò àwọn kó yà mi ò bá ní bóyá bíi ẹ̀ẹ̀kọ̀ọ̀kan kí kókó nǹkan máa ṣẹ̀ wò kó ṣáà máa ṣẹ̀sín kiri bó ṣe fi mí ṣẹ̀sín kóun náà ṣẹ̀sín. kàkà máa fi kàn bẹ́ẹ̀ kọ́kàn máa sọ́wọ́ kọ́ máa lọ kọ́ máa sọ́wọ́ kọ́ máa lọ. ìyẹn dà. fọkàn ara rẹ balẹ̀ ọmọ pé rú ọlá yín báyìí àtàwọn bíi tiyín ní máwà náà dán báyìí a tún gbọ́dọ̀ wá lajú wálẹ̀ kí kálukú tún kówó èmi ò sì fún ọ sórí iṣẹ́ tí mo fẹ́ ṣe fún ọ ọwọ́ bàbá mi mo ti jogún ẹ̀ bàbá mi sì jẹ́ kó yé mi pé ọwọ́ bàbá tiwọn náà làwọn náà ti jogún ẹ̀ ṣùgbọ́n gbà tí bàbá mi ọ̀kọ̀ọ̀kọ̀ ṣiṣẹ́ ọ̀hún wò ara igi náà ti dán wò wọn nígbà táwọn dánṣẹ́ náà wò igi náà dán wò lára rẹ̀ igi náà gbẹ lóru báyọ̀ wọ́wé ni. mo rántí bàbá mo rántí bàbá mo rántí ẹ̀mí ló mo pè ọ́ ẹ̀mẹ́ta nù. iṣẹ́ tí mo fẹ́ ṣe fún ọ yóò lẹ́rọ̀. kò lẹ́rọ̀. bẹ́ẹ̀ ni. ọmọ òṣèlú ọmọ tá à ń sọ yìí náà kò kí ń hùwà bí ẹni tó máa yí padà kó má bá yí. ó tún wá kú ní ìbátan lọ sórí gbogbo ẹsẹ̀ tọmọ òun ti sọ sẹ́yìn sí físà fi sẹ́yìn egun fi sọ ọwọ́ àdìdì ọlọrẹ fi níran yóò sì ọ lẹ́sẹ̀ tuntun mi. bàbá lọmọ òṣì tá à ń sọ yìí torí ẹ̀ mọ́ lẹ ṣe ń sọ bẹ́ẹ̀ mi ní láti fi níran kó tó ṣẹ̀ mí o lẹ́ni tó jẹ́ pé epo kínkín ti bá kan sí lórí báyìí ó máa gbaná jẹ ni. ẹ wo mi ní láti fi níran kó tó ṣẹ̀ mí ó di dandan ó máa ṣẹ̀ mí. padà kò burú ìwọ dá yòókù kó dáadáa mi èmi ọmọ pọ́jà wèrè tó bá wọn. àhójà wèrè o. kò burú èmi náà wà jẹ́ kó yẹ pé torí wèrè ta láàfin ní ti dé ní jẹ́ kó yẹ pé mọ́nímọ́ní wèrè wà lẹ̀. fọkàn rẹ balẹ̀ fọkàn rẹ balẹ̀. màmá rí yín bá. Staff Kíkẹ́. Yes. Staff Thomason. Yes. Èwo nínú ẹ̀yin méjèèjì ló increase speed drip tí patient wà ní ward 4 yẹn.
cause ẹ méjì mo síbẹ̀. both of us. ọ̀rọ̀ yín ò yé mi. pé àwa méjèèjì the two both of us. mo ní èwo nínú yín ló increase ẹ̀ ṣé méjì lọ́jọ́ ṣé at the same time ni. nígbà tí woman patient yẹn sọ wípé ojú ń kán àwọn fẹ́ máa lọlé ní èmi àti staff Kíkẹ́ ṣe decide láti yí sókè àti wípé ẹyọ kan tó kù tí wọ́n fẹ́ gbà nìyẹn àmọ́ staff Kíkẹ́ gangan ló yí sókè. àwa ni kí ni. Òmùgọ̀ àti Mùnírù ẹ jọ rò ó ẹ wá pa ẹlẹ́dàá yín méjèèjì pọ̀ ẹ wá di Òmùgọ̀ Mùnírù. Ẹ lọ increase speed drip patient ẹ fẹ́ pààyàn sí mi lọ́rùn àbí. rárá o pípa bíi ti bó o ṣe irú ẹ̀ lè pààyàn ni. Shut up, quiet kí ló ń ṣe yín. Staff Kíkẹ́ ṣé mo bí tó yẹ kẹ́ ti máa ṣiṣẹ́ ṣá. níbo ni o. Psychiatric hospital ni. Not as a nurse o but as a patient. Torí pé ẹ nílò ìtọ́jú kò kí ń ṣètọ́jú lásán o ìtọ́jú tó péye ara yín ò yá rárá. Kò dẹ̀ dùn mí fún yín kò kí ń ṣẹjọ́ yín ààbọ̀ ẹ̀kọ́ tẹ́ ẹ ní irú àwọn tó bá lábọ̀ ẹ̀kọ́ bẹ́yẹn nǹkan tó máa ń dà sílé ayé wọn ló dà sílé ayé yín yẹn. Staff Dara, ẹ take it. Oh, shut up! Keep quiet! Kí n tẹ́ kìkì ní easy irú ròǹbò òrùn ọ̀dẹ. Staff Dara gbogbo nǹkan tí gbogbo yín sọ látẹ̀ẹ̀kan ni mò ń gbọ́ àmọ́ àwọn tí wọ́n gan bá sọ̀rọ̀ yìí wọn kì í ṣe ọmọ kékeré besides wọn kì í ṣe ọmọṣẹ́. Àwọn ò lè jọ ọmọṣẹ́ mi láyé àti láyé wọn ò lè ever jẹ́ ọmọṣẹ́ mi because mi ò lè gba irú ẹ̀yin afọ́fúngbẹ́mu báyìí ní ọmọṣẹ́ ti tèmi. àtẹ̀mí náà. ẹ dákun kí la gbé kí lójú. iye mi o. ẹ wò ó ṣé mọ́tàn yìí staff Agbájé ṣe yíyọ ẹkùn mi bíi tójókọ o wà láìtàláì kó bàrà kó gé mọ́mọ́ tí mo lè sọ. I know what to say ṣùgbọ́n ẹ̀yẹn Joshua parí ká gbowó oṣù tán ó rí wèrè sọ lórí ọ ni. Staff Kíkẹ́ má bínú. Staff Agbájé kó má bínú ṣe rí pàgbà tí yín ò tó lé ṣe rí pé kì í ṣe èèyàn dáadáa èèyàn burúkú ni yín èèyàn ìkà because ẹ mọ nǹkan tí àwọn nuisance yìí ṣe ipò wọn fẹ́ pààyàn sí mi lọ́rùn ẹ̀dẹ̀ ní kó má bínú ṣe rí nǹkan tẹ́ ẹ pọ̀ sí wọn lórí òun náà ló pọ̀ jáde. Staff Dara ṣé mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣó wà òkè ṣá. ẹ ilé ìkẹ́ ẹ̀ ṣé yẹn gbọ́dọ̀ wà òkè kọ́ mọ́ sọ̀rọ̀ báyìí kọ̀ wá òkè rárá ẹ tún béèrè. Ìbéèrè yìí máa ń pa mí lẹ́rìn-ín because ó wà glaring pé nínú gbogbo àwa tá à ń ṣiṣẹ́ nínú hospital yìí èmi nìkan ṣoṣo ni mo sìn. ṣé lóòótọ́ gbogbo wa pátá àtèmi fúnra mi àwa insane. ẹbí ra yín fẹ́lẹ́ da yín àbí kẹ́ ẹ bí àwọn nuisance tẹ́jọ́ ra yín jọ. Staff Dara ó bàjẹ́ o. kódà ó bá lùmọ̀. ó bàjẹ́. Staff Agbájé ẹ má ever nígbésí ayé yín ẹ má tún ever sọ fún mi pé mo bàjẹ́ mọ́. So are you telling me pé kí n fi wọ́n sílẹ̀ kó pa patient sí mi lọ́rùn? Ẹ̀yin gbọ́gbọ́ kí lẹ mọ̀ ẹ̀yin fara yín. Tọ́ba wá fi nǹkan tẹ́ ẹ mọ̀ sílẹ̀ ọdún mélòó lẹ fi jù mí lọ? Tẹ́ ẹ sọ fún mi pé mo bàjẹ́. Mi nígbà yẹn next time o. Mi nígbà next time kó má dà pé mi sọ fún yín o. Abẹ́ ìwà gbà mí ni. abẹ́ ẹ̀rọ lọ́n báyìí. Staff Dara tí kò bá tiẹ̀ wá ṣẹlẹ̀ tó ṣàṣe má ṣe ṣebí wọ́n ṣàlàyé fún mi ni màá dé bá wọn wí àbí. Kí wá ṣàlàyé nǹkan tó ń ṣe fún yín kẹ́ bá wọn wí. Ọ̀rọ̀ dojúrú wọ́n ní ká bá àgbà léèrè àgbà tèmi mọ̀ pé ó ṣì èrè dàgbà ni. Kẹ́ni. kí n pọ́sìtì wèrè ti sí ọ́rí o ṣé òórùn tó ń sọ ni. Kíkẹ́. àǹtí ìbẹ̀dà. Kíkẹ́. wọ́n láǹtí ìbẹ̀dà ẹgbẹ́ ń bígbó àgbo ń bírọ̀. ó ti fẹ́ náà yìí. kò yé mi o. I do not have your time. Tó bá wù yín ẹ waste life fún yín ẹ̀yin lẹ ní ẹ ṣe báṣubàṣu. I don't have your time. I don't. mo tiẹ̀ ṣe rí
orí ràn Mr. Agbájé pẹ̀lẹ́. Ọ̀rọ̀ ń pọ̀. Ẹ pẹ̀lẹ́. Olaiya ò ṣèkà, òórọ́ ti kú, kò ṣòótọ́. Bàbá kí n máa ṣe. Mo ṣetán ló dáa pọ̀. Torí pé èèyàn ṣẹ̀ mí, ó dẹ̀ fi nǹkan kan. Ẹjọ́ ṣó yẹ kó tó yẹn? Ṣó yẹ kó lè tó yẹn ṣá? Ṣó yẹ kó lè tó yẹn? Òwúrẹ́ ògo tí mo sọ mọ́ pẹ́, òun lọ pẹ́ sọ ọmọ mi padà yìí o. Iṣẹ́ ọ̀hún ló ti bọ́ mọ́ mi lọ́wọ́ ẹ̀, tí mi ò dẹ̀ lè rí mi mọ̀ láìláì. Mo tún wá fi gógógó ṣe rábí tí ó lè kúrò lára mi mọ́. Ẹlẹ́dàá o. Bẹ́ẹ̀ bá yálẹ̀ ẹ mọ́ yagi oko. Mo ní bẹ́ẹ̀ yálẹ̀ ẹ mọ́ yagi oko. Bẹ́ẹ̀ bá dènà ẹ mọ́mọ́ jó pápá o. Torí bẹ́ẹ̀ jó pápá ìbẹ́ ó mọ̀mọ́ rún o. Mo ní bẹ́ẹ̀ dènà ẹ mọ́mọ́ jó pápá o. Torí bẹ́ẹ̀ jó pápá ìbẹ́ ó mọ̀mọ́ rún o. Bẹ́ẹ̀ dàgbọ́n ẹ mọ́ta mi o. Bẹ́ẹ̀ dodo ẹ mọ́mọ́ gbé mi lọ o. Mo ní bẹ́ẹ̀ dàgbọ́n ẹ mọ́mọ́ ta mi o. Bẹ́ẹ̀ dodo ẹ mọ́mọ́ gbé mi lọ o. Torí àìfọmọ rẹ̀ bọ́rẹ̀ o. Mo ní àìfọmọ rẹ̀ bọ́rẹ̀ o. Mo dẹ̀yìn jú o. Mo dẹ̀yìn jú o. Àánú ojú ìmọ̀ ìjẹ́ kan tọwọ́ bójú sẹ́ o. Àánú ojú o. Ìmọ̀ ìjẹ́ kan tọwọ́ bójú. Mo dẹ̀yìn jú o. Ẹ̀fọ́ omi wọ̀ mí. Mo dẹ̀yìn jú o. Mo dẹ̀yìn jú. Àánú ojú kí màmá ìjẹ́ kan tọwọ́ bójú. Àánú ojú kí màmá ìjẹ́ kan tọwọ́ bójú. Àrí àrí o. Àrí o. Èrè là ń fọmọ wa yóò ṣe o. Mo ní èrè là ń fọmọ wa yóò ṣe o. Àrí mo ní àrí o. Ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé yọ̀ mẹ́yẹ o. Ṣẹ̀ṣẹ̀ ní kẹ́ mọ yọ̀ mọ́ mi o. Mo ní ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé yọ̀ mẹ́yẹ o. Ṣẹ̀ṣẹ̀ ní kẹ́ yọ̀ mọ́ mi o. Kò sẹ́ni jẹ́ bómi ṣọ̀tá o. Omi ò mọ̀mọ́ ṣe bá ṣọ̀tá o. Àrí o. Mo dọmọ ayò ẹ mọ́ bá mi sí o. Torí eré là ń fọmọ ayò ṣe o. Inú tó ń bí yín kó mọ́mọ́ dalẹ̀ o. Ẹ̀jẹ̀ bò rẹ̀ ò kẹ́ ẹ fi èdè mu. Ọmọdọ́mọ awọ ẹ mọ́ ṣe mí bí ọ̀gbẹ̀rì o. Mi ò gbọ́dọ̀ tójú ilẹ̀ mọ́lẹ̀ o. Mo dẹ̀yìn jú o, Elédùmarè o. Mo dẹ̀yìn jú. Àánú ojú kí màmá ìjẹ́ kan tọwọ́ bójú. Àánú ojú sẹ́. Àánú ojú kí màmá ìjẹ́ kan tọwọ́ bójú. Mo dẹ̀yìn jú. Mo dẹ̀yìn jú. Mo dẹ̀yìn jú. Àánú ojú kí màmá ìjẹ́ kan tọwọ́ bójú. Èyí màmá ìjẹ́ kan tọwọ́ bójú.
kojú.